wòran o kìí sí ọ̀rọ̀ tá a fi máa wòran ẹjọ́ torí tọlọ́hun ẹ bá wa wá nǹkan ṣe sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wa wá nǹkan ṣe sí o torí a ti pariwo síta o a ti pariwo síta ẹ gbà wá nù lọrin o ẹ gbà wá o ẹ gbà wá Kwara State o ẹ gbà wá Kwara State o a ti fi nọ́mbà sílẹ̀ ní tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé o ní tó ṣẹlẹ̀ ìwọ tó bá jọmọ lọrẹ tó jọmọ Kwara State tó ẹ pè wọlé o nọ́mbà tẹ máa pè sí nìyẹn bẹ́ẹ̀ ẹ pè wọlé o ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ tó jẹ́ pé a máa fi máa tanra wa àbí ọ̀rọ̀ tó jẹ́ pé a kàn máa sọ pé àbí bóyá nǹkankan ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ o ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ àwọn Boko Haram ti wọlé o kìí ṣe torí nǹkan kan kìí ṣe torí nǹkan kan o torí àwọn àlùmọ́ọ́nì tá a ní ni wọ́n máa kọ́ tírẹ́tìn wa dáadáa ṣé bá a ti fẹ́ máa wò ó nìyẹn torí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gọ́vnà wa Kwara State ẹ bá wa dúpẹ́ púpọ̀ pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí la fẹ́ ṣe sí Sunday Igboho ọmọdé yẹ mọ́dẹ̀ pariwo ọ̀tẹ̀ tẹ́ńbẹ́lẹ́kú òun ni ẹbí ṣe nírọ̀rùn lórí kán má bàa pààrọ̀ wa run òun lálàyé ṣe ń pariwo àgbọ́yé àwọn èèyàn tí ò yé àwọn èèyàn làwọn èèyàn fi ń wò pé kíní kan ẹ pọ̀ sí Sunday Igboho ó gbìyànjú fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ dáhùn ó ní ìgbà tó fi wà nínú gbóngbà tí kíní kọ́kọ́ máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àmì tí wọ́n lé wọn kiri ṣé bó ní nǹkan tí wọ́n rí sí fún ìjọba ṣé bí wọ́n rí wọn ẹ wo nǹkan tí Sunday Igboho ṣe fáwọn ìjọba ń gbà yẹn kí ní gbẹ̀yìn ẹ̀ wọ́n lé kúrò ní Nàìjíríà wọ́n ti wá wọ Kwara State báyìí ẹjọ́ tó lọ́hùn tátú ni mẹ̀sáyà wa báyìí a mọ̀ pé gọ́vnà ti lọ gbéra báyìí gọ́vnà ti dà àwọn nǹkan síbẹ̀ ọ̀rọ̀ eléyè sọ̀rọ̀ eré o torí wípé lẹ́tà tí wọ́n sẹ́ndì sí Òmùpó wọ́n sẹ́ndì ẹ̀ sọ́ba ìlú wọ́n sẹ́ndì ẹ̀ sáwọn aráàlú pé àwọn ń bọ̀ wá o wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn pé àwọn ń bọ̀ wá o àwọn dẹ̀ máa gbé ọba àwọn á gbé ìjòyè àwọn á gbé ọkùnrin àwọn á gbé obìnrin àwọn á gbé ọmọdé kán dẹ̀ tún máa wá owó sílẹ̀ we have to think gbogbo àwọn ọmọ Kwara State pátápátá general gbogbo ẹ̀yin OPC inú Kwara State ẹ dìde fìjìláńtẹ́ ẹ dìde ẹ má gbàbọ̀dè ẹ ọ̀pọ̀lọpọ̀ ọnú yín náà ẹ̀yin náà lẹ́ ń fún wọn lọ́wọ́ a ti pariwo Òmùpó síta o a ti pariwo gbogbo àwọn kìíní síta o wọ́n ti ní ká báwọn pariwo síta o wọ́n ti ní ká báwọn pariwo síta o ẹ má pa wá tán o wọ́n ti wọlé láti last 2 weeks o so eléyìí tí wọ́n á di pé wọ́n ti ń bára wọn jà àwọn èèyàn ò súnlé o ìta náà ń sọ o bọ̀ eléyìí tí wọ́n sẹ́ndì lánàá yìí tí wọ́n sẹ́ndì ẹ̀dẹ̀ ní àwọn ó lágbára o wọ́n fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó Òmùpó tí wọ́n ti ṣe kinní sí báyìí sìn ẹjọ́ kí la fẹ́ ṣe o. bàbá Bọ́lá Ahmed Tinubu ilẹ̀ Yorùbá dọwọ́ yín o bàbá Bọ́lá Ahmed Tinubu ilẹ̀ Yorùbá dọwọ́ yín o ẹ má jẹ́ kí wọ́n jí ẹ má jẹ́ kí wọ́n pa àwọn Yorùbá tán o ẹ má jẹ́ kí wọ́n jí àwọn èèyàn wa gbé tán o bàbá Bọ́lá Ahmed Tinubu gómìnà Kwara State ó dọwọ́ yín o àrígbìyànjú tẹ̀ ń ṣe o bọ̀ ọ̀pọ̀lọpọ̀ agbègbè kìí ṣe bẹ̀yẹn nìkan o ọ̀pọ̀lọpọ̀ agbègbè tó wà ní gbogbo bẹ̀yẹn náà ni wọ́n ń dààmú o gbogbo àwọn ìgbóná yẹn pátápátá wọ́n ń dààmú wọn o dókè ẹ̀rọ o ìyẹn ní odò ọwá gbogbo bẹ̀yẹn níbi tó ti jẹ́ ààlà Èkìtì Kwara gbogbo bẹ̀yẹn pátápátá lọ sọ́fà gbogbo bẹ̀yẹn ni wọ́n wà o ẹjọ́ ẹ dìde o gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Kwara State náà ẹ dìde ẹjọ́ ẹ bá mi share ètò yìí débi tó yẹ kó lọ ẹ bá mi share káàkiri kó kan lé kókókó Àfọ̀njá TV náà ni o ẹjọ́ ẹ bá mi share ètò yìí
torí pé àwọn Yorùbá kan náà lájọ ń sọ lẹ́nu o ilẹ̀ Yorùbá ni o ẹ má yẹ kán pa àwọn ọ̀ràn wa ẹ má yẹ kán pa wọ́n run o lẹ́tà ilé strong letter náà sẹ́ndì sí wọn o nǹkan tó bà gómìnà náà lẹ́rù tó fi rán àwọn èèyàn lọ síbẹ̀ nìyẹn o strong letter ni o gẹ́gẹ́ bí bá a ṣe gbọ́ tí wọ́n sọ fún wa ni o torí gbà tí mo ti ń gba ìpè yẹn láti last week tí mo ń gba ìpè pé nǹkan báyìí báyìí inú gbó dè ní Ọlọ́run tí mo ń sọ fún yín mo fi Ọlọ́run ọba búra dè ní Ọlọ́run wọ́n yìí ń pè mí wọ́n pè mí lénìí pé àwọn ò sùn mọ́júmọ́ wọ́n sọ̀rọ̀ àwọn di vigilante ọ̀sán gangan àwọn tí wọ́n lè sùn pẹ̀lú ìyàwó wọn lè sùn pẹ̀lú ọmọ mọ́ ńlé wọn lè lọ bí iṣẹ́ mọ́ kò sí ẹ̀kẹ́ pé bóyá wọ́n ń gbowó ń bì kàn bẹ́ẹ̀ ìjọ ẹnìkan ló ń fún wọn lówó o láì pé wọ́n kó nǹkan dání wọ́n kàn máa kógi dání ẹ dáhùn wọ́n sọ́ra wọn. ẹ jọ irú kí leléyìí báyìí irú kí la kò sí báyìí ní tó ti ń ṣẹlẹ̀ ní Borno nígbà kan ló ti ń ṣẹlẹ̀ ní Kwara State yìí o bí wọ́n ṣe bẹ̀rẹ̀ leléyìí o wọ́n ti rí pé ọwọ́ wa rọ̀ wọ́n rí pé gbogbo nǹkan wa rọ̀ àwọn lè gbàbẹ̀ wọlé o ẹjọ́ torí tọlọ́hun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo yín pátá ni mo pè ẹ dìde ẹ ṣọ́ra kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ pera yín káàkiri ilẹ̀ Yorùbá ẹ pera yín lórí ààbò ìlú àwọn ìjọba nìkan ò lè dá ṣe ẹ kún wọn ẹ tún má gbàbọ̀dé fáwọn ìjọba ẹ má jẹ́ káwọn ìjọba náà gbàbọ̀dé fún yín ẹ jọ fọwọ́ wẹwọ́ o lórí kan ẹ lè dáàbòbò kí wọ́n lè rí wọn wín ni o àìṣe bẹ́ẹ̀ torí kò síbi tálábọ̀dé ò sí o àìmọye àwọn tí wọ́n láwọn lọ síbì kan nínú àwọn tí wọ́n jọ lọ síbẹ̀ ló dẹ̀ fún àwọn ẹni yẹn tí wọ́n ń fún lọ́wọ́ ó ń fún lọ́wọ́ pé àwọn tí ń bọ̀ lójú ọ̀nà gbogbo àwọn nǹkan yìí ẹ jọ̀ọ́ torí tọlọ́hun Kwara State ti dọwọ́ yín o Kwara State ti dọwọ́ yín ẹ jọ̀ọ́ torí tọlọ́hun o ànírógun o torí ẹ̀ mo ṣe sọ pé ìpèsè tó yẹ ká rán nǹkan tó yẹ ká rán kọ́ là ń rán o gbogbo àwa mùsùlùmí Ìlọrin àwa àfáà Ìlọrin mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀yín mo fi Ọlọ́run ọba Allah bẹ̀yín mo fi Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam mo fi bẹ̀yín mo fọba Ìlọrin mo fi bẹ̀yín ẹ̀mí àfi Ìlọrin mo fi bẹ̀yín o ẹ jọ̀ọ́ ẹ gbé ọ̀rọ̀ à ń ṣe ọ̀tẹ̀ kankan ẹ gbé lẹ̀ o we are talking about ẹ̀mí ni o we are talking about life now ẹ jọ̀ọ́ ẹ gbé gbogbo à ń ṣe ọ̀tẹ̀ à ń ṣe kíní kan ẹ gbé gbogbo yẹn jù síbì kan ẹ jáwọ́ nínú gbogbo eléyìí tá à ń ṣe ẹ jẹ́ ká jáwọ́ ẹ jẹ́ ká rán ọgbọ́ èdè kan ìwà kan ní gbogbo wa ń wù ẹ má jẹ́ ká fi ìlara ká máa fi ṣe pé àbí torí pé ó ṣe kíní kan ẹ jẹ́ ká lẹ́mìí àforíjì ìjẹ̀sí le púpọ̀ ẹ má jẹ́ ká padà ṣe débi pé nǹkan yìí máa padà bú wá lọ́wọ́ ẹ jẹ́ ká rán ààbò ìlú náà mo kí brọ́dà mi Abubakar Obije mo kí yín ẹ jẹ́ ká rán ẹgbẹ́ ọ̀rọ̀ ta lọ́lọ́run tẹ́gbẹ́ ẹ gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn pé bóyá kíní eléyìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ Boko Haram ti wọlé wọ́n ti wọnú Ìlọrin wọ́n ti wọ̀ lọ́rin àti last week náà ti ń pò bẹ́ẹ̀ pé mímí wò pé ẹ sáà máa bá wọn máa yí lọ eléyìí sí wọ́n ti send strong letter tí gómìnà lọ́rin náà ti send àwọn àmì sí lọ́ọ́ máa sì kí àwọn ọba ìlú wọ́n ti láwọn fẹ́ wá jẹ́ àwọn ọba gbé àtàwọn aráàlú o torí ẹ̀ ni mo ṣe ń pariwo eléyìí síta wọ́n fẹ́ jí wọn gbé o ẹ̀yin aráàlú gbogbo yín náà dìde ẹ ta mọ́ra gbogbo tí Sunday Igboho pariwo leléyìí o torí ẹ̀ mo ń sọ fáwọn àwọn tó wà ńlọrin ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o òmùpọ́sìn wọ́n ti wà ní inú fún àyàfu o wọ́n ti wà ní inú fún àyàfu o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o torí tí wọ́n bá máa sọ̀rọ̀ tí wọ́n bá máa sọ̀bọ̀ wọ́n á ní pé ọ̀dàlẹ̀ ni wá kíní kan ni wá bẹ́ẹ̀ ni wọ́n ti ní sọ pé bẹ́ẹ̀ kọ́
ó tó kò síbi tó dálẹ̀ òsì bẹ́ẹ̀ ni ìwà yín gan jọ ọ̀dàlẹ̀ ìwà wa nínú Ìlọrin nǹkan tó bá yẹ ká náà níran àwọn máa ní pé ẹ̀sìn là ń gbé sórí jù we are talking about life à ń sọ̀rọ̀ ẹ̀mí ní ẹ̀ nídìde gbogbo àwọn Kwara State tó jẹ́ alákòóso gbogbo yín ẹ̀ẹ́dẹ́lé lórí àní sọ lórí yẹn àní wá ìdáàbòbò kò dẹ̀ sí kankan tí wọ́n ń jà lé lórí ju ọ̀rọ̀ tó wà ní gbogbo bẹ̀ yẹn káàkiri ilẹ̀ Yorùbá lọ gbogbo agbègbè tí wọ́n sọ yìí lọ bẹ́ẹ̀ gbogbo wọn náà ní ọ̀rọ̀ àwọn àlùmọ́ọ́nì tó wà ní gbogbo lẹ́bẹ̀ gbogbo àwọn àlùmọ́ọ́nì yìí ni wọ́n rí láti rí pé káwọn lè kó wọn lẹ́rú tán kán jogún bẹ̀ kán bẹ̀ máa wá àlùmọ́ọ́nì tó wà ń bẹ̀ torí pé ojú àwọn tó wà ń bẹ̀ dúdú àwọn tó ojú wọn clear ń bẹ̀ wọ́n sí Nàìjíríà kò sí sọ̀pọ́tà ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó wà káàkiri ilẹ̀ Yorùbá lẹ́nì àlùmọ́ọ́nì ló kún bẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni àlùmọ́ọ́nì wà mo wá sọ gbogbo tí à ń sọ yìí àlùmọ́ọ́nì ni ẹjọ́ torí ọlọ sí èyàn la fẹ́ máa gbé ṣe gbogbo nǹkan yìí ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ó ṣe kókó gọ́vnọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín bọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ wo ẹ̀yin wò ẹ wọlé wọ̀ ẹ má jẹ́ kí ogun wọlé o ẹ wo lẹ̀ Yorùbá dáadáa ẹlẹ́ẹ̀tì ti bọ́dà o bọ̀ wọ́n ti wọlé o wọ́n ti wọ Kwara State o kéde Kwara State nìkan ló wà Èkìtì gbogbo àwọn Ọ̀wọ̀ gbogbo àwọn kíní kò síbi tí wọn ò sí o wọ́n ti wọlé sí Kwara State o gbogbo láṣẹ wọ́n jíyàn gbé burúkú burúkú ní gbogbo láṣẹ gbogbo kólówó yẹn wọ́n jíyàn gbé gidi tẹ̀rẹ̀ gbọ́ sí ẹjọ́ ẹ bá wá nǹkan ṣe sí o a kò sí pé a lè rìn nínú Ìlọrin a lè rìn nínú Kwara State tàwa yìí mọ́ o ṣé gbogbo nǹkan yìí la fẹ́ máa ṣe báyìí ẹjọ́ nítorí tọ́lọ́ torí ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó ká mi lára báyìí ẹ wò mi fẹ́ gbọ́ pé nǹkan ṣe ilẹ̀ Yorùbá rárá ara mi máa ń gbọ̀n ni ẹjọ́ torí tọ́lọ́hun mo bẹ̀ yín ni mo rọ̀ yín ẹ jẹ́ ká bá aṣọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ o eléyìí tá à ń ṣe yìí fún àǹfààní ara wa ni kò sí tá à ní àwa ilá nírin a ní tí wọ́n fi ṣe irin a ní Kogi àwa náà la ní diamond àwa la ní gold àwa la ní coal àwa la ní gbá àwa la lépo alékùrọ̀ a ní ẹ̀yìn alágbọ̀n a ní su a ní tòmátò ilẹ̀ wa tún dáa gbogbo nǹkan yìí làwọn ìyá ẹ rí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa ilẹ̀ ọlọ́ra nílẹ̀ wa iyẹ̀pẹ̀ tá a tún ní iyẹ̀pẹ̀ alálàáfíà ní tó jẹ́ pé iyẹ̀pẹ̀ tó ń fúnni ní ohun mèremère ni ìmí ibẹ̀ náà ti ń yọ tiles ìmí ibẹ̀ náà ti ń yọ cement ìmí ibẹ̀ náà ti ń yọ àwo tó fi ń ṣe toilet lára àwọn iyẹ̀pẹ̀ tọ́lọ́run jogún fún wa nílẹ̀ Yorùbá ẹ wò dáadáa ẹ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ businesses tó jẹ́ ti bàbá Dangote gan ẹ máa mọ̀ pé orí ilẹ̀ Yorùbá ló wà jù ẹ jẹ́ ká bára sọ yìí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé wà nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tí wọ́n rí yìí náà ni gbogbo tí mo tò sórí bíbà orí ilẹ̀ Yorùbá ló wà orí ilẹ̀ Yorùbá náà ti wà kìí ṣe bòmí tẹ́ẹ̀rí tí mo ra tò yìí orí ilẹ̀ Yorùbá náà ti wà tí èsèré àwọn diamond kí là ní àwọn òkúta wúrà tó lè sọ ilẹ̀ Yorùbá tó lè sọ di ilẹ̀ ńlá tó lè sọ di gbogbo àgbáláyé lọ nílẹ̀ Yorùbá jẹ́ àwọn ògo tó jẹ́ pé ó ń gbé ni tó jẹ́ àwọn òkúta wúrà tẹ́ rí yìí tó lè tú gbogbo àgbáyé tó lè túlẹ̀ Nàìjíríà ṣe pátápátá àwa ní àkọ́bí ara sí wọ́n fẹ́gbọ́n fojú wa síbi epo ọ̀pọ̀lọpọ̀ kan tó ju epo lọ pọ̀ gbogbo àwọn nǹkan yìí làwọn bandits rí àwọn Boko Haram rí tán bẹ́ pẹ́rẹ́rẹ́ straight wọnú wa. ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ jàgídíjàgan àbọ̀rọ̀ kẹ́nìkan ẹ jẹ́ ká gbé tì
ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ ẹ̀mí, ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ ààbò. Báwo ni ààbò ṣe máa kún wa lọ́wọ́? Báwo ni a ṣe máa ní pé àwọn tó wà ní òkè òkun tí wọ́n máa wálé tọ́kàn wọn balẹ̀ pé ìlú tí wọ́n ń bọ̀ ìlú alálàáfíà ni wọ́n ní jí àwọn gbé? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lókè òkun wọn ò fẹ́ wálé mọ́. Àwọn èèyàn tó wà nílẹ̀ yìí gan wọ́n fẹ́ jápa torí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú. Gbogbo ẹ̀ gan ẹ jẹ́ kó yé wa kí ló ń ṣẹlẹ̀ gangan lórílẹ̀‐èdè wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jápa, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lọ́wọ́ wọn ò fẹ́ wálé mọ́ torí kán má jí wọn gbé. Ìlú ti wá di ìlú ẹkùn, ó ti di ìlú tó yẹ pé orílẹ̀-èdè tó yẹ kó ń pani lẹ́kún, tó yẹ kó máa rí bẹ́ẹ̀. Àní àwọn tí ò rí jẹ tẹ́tún máa jí wọn gbé. Wọ́n máa wá nǹkan tí wọn ò sọnù kiri, wọ́n bẹ̀ sí máa dáwó àtowó onírú àtowó aláta gbogbo ẹ̀ náà máa yá pọ̀. Àwọn ẹ̀mí tán bá pa ẹjọ́ tó ṣe yẹn, ẹjọ́ tó ẹ jẹ́ ká bára sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó lágbára ni o. Ọ̀rọ̀ tó lágbára ni, kì í ṣe pé bóyá àbí nǹkan kan. Ẹni gbogbo ẹni tó bá ní ìfẹ́ sí láti pè wọlé, ẹ lè pè wọlé o. Ẹ lè bá a pè wọlé, kì í ṣe ọ̀rọ̀ tó yẹ pé a kàn máa sọ pé bóyá àbí nǹkan kan. Ẹ jọ̀ọ́, kì í ṣe ọ̀rọ̀ tó yẹ pé nítorí pé inú sí wa ọ̀rẹ́ àkàn tí ń flag ètò yẹn ni wọ́n ti fẹ́ máa flag yẹn ni. Ẹ jọ̀ọ́, ṣe rí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa kájọ gbéyẹ̀wò kájọ sọ ni. Ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kájọ sọ ni. Torí ẹ̀ nígbà tí wọ́n sẹ́ndì lẹ́tà sínú Ìlọrin, tí wọ́n sẹ́ndì ẹ̀, hello 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 ẹ kálẹ́ o, àwa ni ẹ sà. Bẹ́ẹ̀ ni òótọ́ ni o, àti last week náà ti ń pè mí already. Bẹ́ẹ̀ ni tó yẹ kó wọ́n pè mí tààrà, but eléyìí tí wọ́n sẹ́ndì sí kínní òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá yín sọ. Ṣé rí nǹkan kan táwa wò ń bẹ̀ ni pé àwa rò pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá ni, ìgbà táwa àlọ́rin sọ pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá. Ẹ wo àwa tá a jọ ọmọ Ìlọrin, èmi sọ ọmọ Ìlọrin gangan ni mí ìdẹ̀kí sọ ọmọ àlè, mi ìtàn mọ́ àwọn àjòjì àti ìyá àti bàbá, ìran bàbá ńlá tèmi ló tẹ̀ lọ́rin. Bàbá ṣẹ̀mọ̀ wípé nígbà jẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìtàwá kò ní sí wípé torí wípé nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn wọ́n ti fi settlement wọ́n ti fi ń ṣe gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀. Tí Yorùbá tó bá dìde wọn ò ní dìde sí ọ̀rọ̀ yìí because wọ́n ti wò pé Ìlọrin nísìn àwọn ará Ìlọrin, àwọn àáfàá kan tó wà nílọrin tó mọ ibi tí ọ̀rọ̀ wà. Báwo ni Yorùbá àti Yorùbá máa ṣe máa bá wọn jà nílọrin? Tẹ́ bá mọ́mọ́ ìyá yín tí ọ̀rọ̀ máa ṣẹlẹ̀. Ẹ wò kò sí ẹnìkan tó wà nínú ayé yìí tó bá wà nínú ayé tẹ́gbọ̀n rí ta sí nínú ayé. Ṣé ìgbádùn mi nìsín? Àwọn tó jẹ́ president wa, tó jẹ́ ọba, tó jẹ́ president orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu, wọ́n bú dára bẹ́ẹ̀ ní láàyè náà, kò dẹ̀ ever lọ arrest èèyàn rí. Bọ̀ wọ́n rà lọ ni wọ́n ti sọ fún wa wípé ìlú tó lágbára làwọn, tí Boko Haram bá wọn lọ́mọ ìyá wọn ni wọ́n lè bá wọn jà. Ìdí náà ṣèjì sọ wípé èmi ò rò pé yóò bá a lè sọ pé wọ́n fẹ́ ràn wọ́n lẹ́nu. Àwọn àtàwọn Fúlàní ọ̀tá ni wọ́n bí pé ìlú kì í ṣe ìlú Àfọ̀njá mọ́, wípé kì í ṣe ilẹ̀ Yorùbá. Torí ẹ̀ lọ́yìn sọ pé ìlú tó súnmọ́ àwùjọ pọ̀ ni, pé àwọn àfáà ńláńlá ló wà bẹ́ẹ̀ wọ́n lè dá pé Boko Haram. So nǹkan tí Sunday Igboho sọ ń gbà tí bàbá yẹn sọ ń gbà yẹn bọ àwọn ará bí yẹn gan wọn òkú ilẹ̀ Fúlàní. So tó bá tẹ̀lé sí ọba àwọn àfáà tó sọ pé ẹ̀wọ̀n gbéyàn lọ́kọ̀ tí wọ́n gbéyàn lọ́kọ̀ náà, ó yẹ káwọn náà jáde kọ́ bá wọn jà kọ́ fèsì ogun pẹ̀lú wọn kí Yorùbá dẹ̀ máa wù wọ́n níran. Torí pé ńgbà tẹ sọ pé àwọn ọmọ ìyá yín wọn ṣọmọ ìyá yín mọ́ tẹ ti gbẹ́sìn lórí bẹ́ẹ̀. So yẹ káwọn dẹ̀ lè fura fèsì wọn kọ́ bá wọn jagun yẹn. Ẹ sọ pé lẹ́yìn iṣẹ́ àǹfààní kan lẹ́fẹ́ máa gbà bẹ́ẹ̀, ẹ fẹ́ káwọn oníṣẹ̀ṣe kan dúró bẹ́ẹ̀, ẹ fẹ́ kí Kìrìsìtẹ́nì dúró bẹ́ẹ̀.
so wọ́n sọ pé àwọn wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ di ìlú mùsùlùmí ni so tí Boko Haram bá dẹ̀ wọlé ọmọ ìyá wọn ni wọ́n á bá wọn kó bẹ́ẹ̀ náà ni wọ́n á dúró tì wọ́n ni wọ́n á jọ máa ṣe ọmọ ìyá ń bẹ̀ nílẹ̀ Yorùbá kó lè dá dúró torí àwọn torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn fúnra gan lọ́fẹ́ fa ogun wọ ilẹ̀ Ìlọrin àwọn fúnra lọ́wọ́ pé ogun wọ ilẹ̀ Ìlọrin ìkọ́ sígbà tẹ bá pẹ́ ẹ̀fẹ́ yà ní ìlú Ìlọrin tẹ pé ẹ̀yà tẹ ìkọ́ kọ́ ń fẹ́ ni pé ẹ̀yà àwọn Fúlàní nǹkan lẹ̀ ń fẹ́ ajẹ́pẹ́ àwọn fúnra lọ́fẹ́ kó ogun wọ Ìlọrin yẹn lẹ́yìn ṣe rí sí mi yẹn bàbá. bẹ́ẹ̀ ni bàbá mi Ọlọ́run àjẹ́ kó dákú mo fẹ́ láyín ní àwọn kankan ọ̀dẹ̀ pé gbogbo àwọn aráàlú pátá ló ń gbọ́ yín. mo ń wọ pẹ̀lú yìí. ṣe rí nípa ọ̀rọ̀ Ìlọrin lẹ́ ń sọ generally Kwara State là ń sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí àwọn Kwara State ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ló pọ̀ níbẹ̀ ọba tí wọ́n gbé adé sórí ẹ gbọ́ mi yé òun àwọn ìlú tó jẹ́ pé wọ́n fi ìṣẹ̀ṣe ṣeré àbí yàtọ̀ ká gbéṣẹ̀ sílẹ̀ pé nǹkan Yorùbá wọn fi ṣeré òun làwọn ìlú táwọn kìíní penetrate gangan ọ̀rọ̀ mi ò tí ì yé yín torí mo wà pẹ̀lú bàbá mo wà pẹ̀lú ṣe rí inú Ìlọrin dá dúró báyìí. Ìlọrin ilẹ̀ Yorùbá ni ìwọ̀n gbà tó dẹ̀ fún ọmọ àlè Fúlàní tó ti pọ̀ ọdún bẹ́ẹ̀ ní sí tó dẹ̀ jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sẹ́tímẹ̀tì pé wọ́n ń bú ọba Ìlọrin wọ́n ń bú èèyàn kan nílọrin tí nǹkan bá ti ṣẹlẹ̀ ká dẹ̀ máa ń pọ́pọ̀ ìyá wọn ká máa mú fẹ́kùn pa jẹ tó tí nǹkan tó ṣẹlẹ̀ ńlọrin lẹ́nu jọ́mẹ́ta yìí sì kò sí ilẹ̀ kò sọ́mọ Yorùbá kan tí wọ́n dùn sí nǹkan tó ṣẹlẹ̀ so wọ́n ti wá ń sá fún ara Ìlọrin tí wọ́n kọ́dá. ní sá bàbá mi. tó jẹ́ bàbá kìíní Ìlọrin yẹn lẹ́yìn bàbá yẹn nìkan ló dìde tí nínú wọn ló dìde ń bẹ̀ so tó dẹ̀ kó bá rí báyẹn tó bá dé níbì kan tábà àwa Yorùbá la máa ń gbàlejò mọ́ra jù á la máa ń wà nílé tó ti ń júwe sàárè onílé pé ibi bá lọ sun nílé sí ṣẹ́gun ọ̀pọ̀ ó ti lọ́wọ́ ara lé kan nú tó júwe bẹ́ẹ̀rì sàárè fún àjòjì ni so àwọn máa lé ti pọ̀ jù àwọn Fúlàní ti pọ̀ jù nílẹ̀ ibẹ̀ yẹn nǹkan tó bá tún nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ tó fẹ́ máa ṣẹlẹ̀ nìyẹn wọ́n sọ pọ́n ti ń ṣe tribalism bẹ́ẹ̀ wọ́n fẹ́ gba èdè wọ́n fẹ́ gba ìlú ní láàyè ẹni tó nílé gangan pọmọ nílé ni wọ́n ẹ̀ sọ pé kọ́ kúrò nílé fún pé ẹ̀fẹ́ wọ́n bẹ̀ mọ́ so tájọ́ ìjọba rẹ̀ nìkan bá lọ́fẹ́ take over ibẹ̀. sẹ́rí tẹ bá bú wa sẹ́rí tẹ bá bú wa ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ bàbá mi ṣé ń gbọ́ mi tẹ bá bú wa mo wà pẹ̀lú yín bà ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ n sọ fún yín pé ọmọ ọkọ pọ̀ ẹ kò dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ nínú Ìlọrin gẹ́gẹ́ táwa wá yìí kò dùn mọ́ wa nínú ẹ gbọ́ kò dùn mọ́ wa nínú ẹ mọ́tò sóti kò dùn mọ́ wa nínú rárá àbí kó jẹ́ pé kí a máa kọ́kọ́ máa wòran torí ẹ̀ la ṣe ń rọ̀ wọ́n pé kí wọ́n gbé tó kàn kúrò àkàngbé tí nǹkan tí wọ́n ràn yẹn kọ́ náà rán ṣẹ́rí gbogbo àwọn ẹni tó dẹ̀ ń jàjà yìí náà àwọn kan náà ni wọ́n wà lẹ́yìn òrò tó rò fi ń ké ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ máa bá mi màá ṣàlàyé torí nọ́mbà tó wọlé. màá pè yín padà bàbá màá. so gẹ́gẹ́ bí bàbá wa yìí ṣe ń sọ ẹni tó pè wọlé lè pè wọlé padà ẹjọ́ má bínú torí àwa ọ̀nkọ́ ni gẹ́gẹ́ bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tí wọ́n ń sọ. hello àwa pẹ̀lú yín. hello àwa pẹ̀lú yín o à ń gbọ́ yín o. mo fẹ́ dá sèké ni. ẹ ra sà à ń gbọ́ yín o. hello. à ń gbọ́ yín o à ń gbọ́ yín ẹ kalẹ́. ẹ kalẹ́ ẹ kalẹ́ kóòtù. ẹ mútu kíní tẹ̀ ń wò yẹn ẹ mútu ẹ̀ka ẹgbẹ́ kó lẹ́gbẹ̀ẹ́. ok ẹ̀yà ẹ kalẹ́. ẹ kalẹ́ à ń gbọ́ yín kó lè gbọ́. lórí ọ̀rọ̀ tí bàbá wa tó sọ̀rọ̀ tó yìí ni mo fẹ́ dá sí. ok. tá a bá sọ wípé ká fi wèrè sílẹ̀ ká sì kú ya ẹ̀ pé kó sì kú ya abojú ọjà abẹ̀yẹn jẹ́. tá a bá sọ wípé ọ̀rọ̀ títí Ìlọrin torí pé àwọn Fúlàní yẹn gọgọgọgọgọ pẹ̀lú àwọn ọmọ alímì yẹn gọgọ àwọn náà ń dọ́gbọ́n dáta yẹn tí wọ́n dọ́gbọ́n fẹ́ kó àwọn ará wọn wọlé tó fẹ́ fi gbà fún Ìlọrin. tá a bá wá sọ wípé ohun tí wọ́n ṣẹlẹ̀ kò kọ́lẹ̀ Yorùbá àkọ́tọ́ra wa jẹ́ ni
torí pé Yorùbá ló ní Ìlọrin. Ẹ̀lọ́. àwọn pẹ̀lú yín bàbá gbólé ń gbọ́ yín. Yorùbá ló ní Ìlọrin. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká parapọ̀ nítorí pé bó ṣe wà ní ìsìn gbogbo ibi tó máa ń ṣọṣẹ́ yẹn tó bá wò lọ wò bọ̀ ẹ máa rí i pé ní ara ibi tó jẹ́ ibi ọ̀ríjìnà Yorùbá ẹ máa rí i pé ibẹ̀ ló máa wọlé sí. Àwọn ara wọn ló ń kóra wọn wọlé tó Ọlọ́run máa fún wa ṣiṣẹ́. ẹ ṣẹ́gun bàbá mi òótọ́ ọ̀rọ̀ lẹ sọ ọ̀rọ̀ dẹ̀ wà ń bẹ̀.